ẹ̀yin tẹ́ ń béèrè pé ṣèbá alágbára ńlẹ̀ Yorùbá kí ló dé tí a lo Ṣàngó láti fi wá wọn tí wọ́n gbé, kí ló dé tí wọn ò fògún wá, kí tí wọn ò fèṣù wá. Bí làákàtì yín ṣe kéré mọ́ ni. Gbogbo ẹ̀yin tẹ́ ń dárúkọ yá àti Ṣàngó ni àtèṣù ni náà lè fi wá tí ó dẹ̀ jáde. Ṣùgbọ́n àǹfààní wo lẹ gbé kalẹ̀ fún oníṣẹ̀ṣe nínú ìjọba? Ẹni mọ̀ pé kò sí. Wọ́n rán Muslim lọ sí Saudi Arabia lọ́dọọdún, wọ́n tún pàgbò fún wọn, wọ́n fún wọn, gọ́ọ̀mẹ̀ntì ó fún wọn lágbo. Wọ́n rán Christian lọ Jerusalem, gọ́ọ̀mẹ̀ntì ó fún wọn ní ẹran tí wọ́n pa. Ẹ sọ àǹfààní tẹ́ ń ṣe fún oníṣẹ̀ṣe kò sí àbí? Ok, ńgbà tí rádaràdá wá ń ṣe ní ìsìtẹ́ lọ fi àwọn ẹ̀sìn àjòjì kó wàhálà wọnú ìlú tí ẹ̀sìn Islam ń pa wá bí ẹni ń pẹran. Ẹ wá ń expect pé kó oníṣẹ̀ṣe dìde kán mọ́ lọ fowó ara wọn ra àgbò, mọ́ lọ fowó ara ra oríṣiríṣi nǹkan tí wọ́n lò láti fi kojú bandit àbí láti fi rán Ṣàngó níṣẹ́. Àbí ẹ̀yin rò bọ́yá àwòkádẹ ni tí wọ́n fi rán Ṣàngó sẹ́ni. Bọ́ bá fẹ́ rán Ṣàngó kò sí bí anywhere tẹ́ rán Ṣàngó sí láti lọ lè jà tí ò ní pa wọ́n láparun. Ṣùgbọ́n bẹ́ẹ̀ rán Ṣàngó sẹ́ ẹ ní àgbò, ẹ ní garawa epo, ẹ ní orógbó àtọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ni wọ́n fi ń bẹ Ṣàngó lọ́wẹ́. Ṣé ẹni tó wá jókòó lè tiẹ̀ tó jó ní Ṣàngó tí ìjọba ò ṣàǹfààní fún rí, tí ẹ̀yin tí wọ́n kó àwọn ọmọ yín náà fìgbà kan ṣàǹfààní kan fún tó já sí wípé chọ́ọ̀chì àti mọ́sálásí lẹ̀ ń kó àwọn ọmọ yẹn lọ tẹ̀ tí ń lọ lè san ìdámẹ́wàá. Ilé babaláwo lẹ ti lọ tọrọ mọ́, ilé olóògùn lẹ ti lọ tọrọ mọ́. Ìdí èṣù ni wọ́n ti gbàdúrà fọmọ fún yín, ṣùgbọ́n bẹ́ẹ̀ bá bímọ tán owó ọpẹ́ mọ́sálásí lẹ ti lọ san, chọ́ọ̀chì lẹ ti lọ san. Àwọn ọmọ yahoo àtoríṣiríṣi àwọn ọmọ ṣe bọ́dọ̀ àwọn babaláwo ni wọ́n ti ń gba agbára. Àti olówó àtọlọ́lá gbogbo wọn yányán. Bó tẹ̀ já sí wípé àtàfà àti wòlíì àti pásọ̀ náà ní ṣiṣẹ́ fáwọn ọmọ yahoo. Ṣé kí lọ́ọ́ kí lápá fúnra wa? Ok, táwọn ọmọ yahoo yẹn bá ṣiṣẹ́ àbáwọn olórin any one of them tí wọ́n bá rówó tán lọ́dọ̀ babaláwo, wọ́n ò lọ fi kọ́ mọ́sálásí fún yín, wọ́n lọ fi kọ́ chọ́ọ̀chì. Àǹfààní wo wọ́n ṣe fún àwọn babaláwo, àṣàní wo wọ́n ṣe fún oníṣègùn? Látijọ́ tí mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ ní ìyá 2002, 24 years mi ti pé nídìí iṣẹ́ yìí. Tó bá já sí wípé àáfàá ni a ti rí èyí tí ó ti lọ ra mọ́tò gùn. Bó jẹ̀jẹ̀ pé nǹkan tán ṣe fún wọn gan lè mọ́ ṣiṣẹ́, ṣùgbọ́n sí wọn lọ gbé mọ́tò káwọn mọ́lé. Ọ̀dọ̀ babaláwo ti ṣe ò bọ̀ tí nígbà tó yẹ pé ti fi wàásù bí wọ́n ṣì wọn, ẹ jẹ́ pé yẹn pé gbogbo tán bá ń ṣe tán bá ti lè ń fún àwọn àfáà ní nǹkan àbí wọ́n fún àwọn wòlíì ní nǹkan òun ní lẹ́sẹ̀ mọ́ ládàá wọn mọ̀ ní ẹ̀ẹ̀mọ́ tanra yín jẹ. Gbogbo ń tẹ́ ẹ ṣe yányán pátápátá yẹn lẹ́ gbére rẹ̀ kò sọ́gbẹ́, àṣegbé òsì àṣepamọ́ ló wà. Àwòsọ ti wá fún yín, agbára ń bẹ ńlẹ̀ Yorùbá, ewé ń bẹ, ògùn ń bẹ, gbogbo ẹ̀ ló wà. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá ṣe tán àti pé àwọn ṣẹ̀ṣẹ̀ jáde, ẹ̀yin náà ẹ mú inú oníṣẹ̀ṣe dùn kẹ́ wá wò bóyá gbogbo ogun tí ń dààmú abẹ́yẹsẹ̀ abẹ́ oníṣẹ́. Ṣé bẹ́lẹ̀ bọ̀ lẹ́ ń pè wọ́n tẹ́lẹ̀?